ọ̀rọ̀ kan ń gbé mi níkùn tó ń kọ mí lóminú tí ń fa ká mọ fọba bọ́ba mọ yẹ̀yẹ́ ọba aládé ta lọ́mọ Yorùbá ta nìran Odùduwà ẹ jẹ́ ká bára wa ní gbólóhùn díẹ̀. akọrin máyégún akéwì akọrin kìlọ̀ ẹ̀wà ní tilé toko wọn ṣàdédé pẹ́ tí mo fi mọ́wọ́ lẹ́rán tí mo gbàgbọ́n dò lọ́wọ́ tí mo fi dorí kodò bí àná tí mo ń wò ṣe ẹyẹ kálukú bó ti ń ṣe Òjó Awógbèmí akọrin máyégún akéwì fífọwọ́ lẹ́rán tí mo fọwọ́ lẹ́rán kì í ṣe pé wọn ò fẹ́ sọ̀rọ̀. ọjọ́ rira. àwòdì mi lọ sí Bàlọ́rẹ̀ yẹ́ wọ́n ṣe bẹ́yẹ́ kú ni. ẹ sunkún lójú rẹ. ẹyẹ mi ò kú àwòdì mi dé ọba lórí òrùlé kójúlé tó lé kó ló tó ko ni. mo ti rí mo sì ti gbọ́ oríṣiríṣi àwọn ìtàn oríṣiríṣi ọ̀rọ̀ àṣé táwọn òpìtàn dálẹ́rú ń pa àtàwọn àbùkù tí wọ́n fi ń kan ọba ó mú mi lótùtù ọkàn ó ń bà mí nú jẹ́ mo nírú kílẹ̀ yìí àwọn ọmọ aládé gbogbo ta lọ́mọ Yorùbá ta nìran Odùduwà ẹ̀yin àgbààgbà ilẹ̀ yìí kílẹ̀ ń wò. òbèrè lílá. àwọn olórí burúkú bloggers wọ́n wá bọ́ sórí ìtàkùn ayélujára wọ́n ń pe ọba onírìṣà lórúkọ tí ò jẹ́ wọ́n ń ṣe ṣí ọ̀ṣọ́ba láàfin àrífín ńlá wọ́n ń fọba bọ́ba wọ́n ti ṣàṣùgbàgbé ọmọ kékeré tó bá ti lórí àparò ló ń fẹ́ jẹ orí àparò níjọ́ gbáyé àánú ṣe mí fún gbogbo èèyàn tí ń taṣọ àgbà mọ́lẹ̀. ẹ̀pẹ̀ náà ń gbà. ẹ wò bí wọ́n ti ń yẹpẹrẹ àwọn ọba nínú oríṣiríṣi àwòrán àwọn dìdìrì òpònú kan sì tún gbóṣùbà fún wọn wọ́n ń kí wọn kú iṣẹ́. mo wo onírúurú kọ́mẹ́ǹtì ní comment section àwọn ọmọ ṣàǹfààní agbẹ́nikọ́lù ní akọrin máyégún akéwì akọrin kìlọ̀ ẹ̀wà mo dé wọn ní gbà lẹ́yìn òmùgọ̀ òpònú tí ń rọ́bà fín tí ń fọba wọlé lẹ̀. kí ló dé láì jalè láì tàpá sófin láì pààyàn láì gbésùmọ̀ méjì ní gbé ẹ̀ṣẹ̀ wo làwọn ọba yìí ṣẹ̀yìn tí ẹ fi yẹpẹrẹ wọn lórí ayélujára ọmọdé yín ti kúrókò dandan ní kólúwéré ó fi ń ṣẹ̀ sí ọ̀rọ̀. ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà Oòduà ṣé bẹ́ẹ̀ ti mọ́wọ́ lẹ́rán mọ́ wòran ọ̀rọ̀ yìí rèé bí mo ti wòran ọ̀kọ́kán ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ ẹ̀yin àgbààgbà lótùúfẹ̀ ọ̀rọ̀ rèé o kí ni ṣíṣe ẹ ránṣẹ́ sáwọn agbẹnukọlù ní Ọ̀yọ́ ẹ pè pàdé àjọrò àwọn afọbabọba Ifẹ̀ ó ní kálukú ó sì mérìkì mọ̀. ó ṣe pàtàkì. Ọ̀rànmíyàn jọba nífẹ̀ ó jọba lọ́yọ̀ọ́. ó wà nínú ẹ̀tàn. ẹ sì wá pé Ifẹ̀ àtọ̀yọ́ ọ̀bára wọn tán oníkálukú yín wá dorí ìtànkodò ẹ nífẹ̀ kì í ṣorírun ilẹ̀ Yorùbá ẹ lọ́yọ̀ọ́ ọ̀dà mọ̀ nǹkan kan ẹ wá ń fọba bọ́ba ẹ ṣàwọn ọba wa di yẹpẹrẹ lójú àwọn àjèjì dájúdájú orí burúkú yín ògbó ògùn. ní Wọ́rí wọ́n bọ̀wọ̀ fọ́ba tiwọn ní ilẹ̀ Ìbíní wọn ò fọ́ba tiwọn wọ́n lẹ̀ẹ́lẹ̀ àwọn ọmọ Ìṣẹ̀kírì wọn ò rọ́ba Ìbíní fín àwọn ọmọ Ìbíní wọn ò fojú rẹ́nà ọba Olúwọrí wọ́n fúnra wọn lọ́pọlọ ó ṣe wá jáwọ́ ọmọ Yorùbá ọmọ Odùduwà tó di ilé mú làwọn afọba bọ́ba tọ́ba Aláàfin ò tó pọ́n mọ́ tọ́ba Onírìṣà wá dẹni àtẹ̀mẹ́rẹ̀. ó ṣe ní láàánú. ó yẹ kájọ polongo ìfọwọ́sowọ́pọ̀ ká darí ìran ọmọ Yorùbá tí wọ́n ti tẹ̀dó sílẹ̀ òkèèrè wálé kájọ pápọ̀rọ̀gbà yí orírun àwa Yorùbá ká Ọ̀yọ́ ṣe kókó Ifẹ̀ ò ṣe é yọ kúrò nínú ìtàn ìran ọmọ aládé gbogbo Onírìṣà àrólé Oòduà ò ṣe é rí fín ọba Aláàfin Ọ̀yọ́ ò ṣe é tẹ̀ mọ́lẹ̀. èdè ló dìyàn. bó bá wá ṣe pé ìjà èmi ni mo tó yìí èmi ni mo jù báyìí mo láàmú bára wa fà lórí ọ̀rọ̀ àwọn ọba aládé kélé tí ó gbọ́ àti gòkè àgbà lágbègbè tiwa yóò nira. ẹ lẹ wò ṣe àwọn Ìbíní ẹ wò ṣe àwọn Ìṣẹ̀kírì Olúṣe tiẹ̀ jẹ́jẹ́ láàfin rẹ̀ ní Wọ́rí ọba ń ṣe tiẹ̀ láàfin níbí ní kò síjà. tètè rìnrìn àmẹ́yìn nìkan gbọ́n. ṣé bí wọ́n ti ń ṣe lókè ọya rèé dalẹ̀ yìí rí nínú àwọn tọ̀hún lórí ayélujára tí wọ́n ń fi ọba bú ọba tí wọ́n ń yẹpẹrẹ Sultan ní Sókótó tàbí Emir ní Kánò ẹ ṣàlàyé afẹ́ gbọ́ kí ló wá dé tọ́jẹ́ pé tọmọ Yorùbá ní yàtọ̀. ẹnu mi gbà á mo lè sọ ní gbangba ọmọ àlè làwọn bloggers tí wọ́n rọ́bà fín nítorí followers àti tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ẹ fẹ́ gbà lórí ayélujára. ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ bá jáwọ́ lórí ohun tí ó dàran Yorùbá rú ayé yín ò ní tòrò. kábíyèsí o bàbá wa Onírìṣà. àrólé Odùduwà àtẹ̀ká. ẹ jọ̀ọ́ ẹ sọ fáwọn agbófinró kí wọ́n tọpinpin àwọn tàdàngọ́ní tí fi yàyàkuyà nínú àwòrán lórí social media ká fi wọ́n jófin ìwà ìbàlórúkọ jẹ́ bẹ́ẹ̀
ò bá mọ̀ wọ́n àwa morúkọ wọn. ó ṣe ọba pàtàkì. aláàfin Ọ̀yọ́ ẹgbẹ́ gbogbo ẹni tó bá fi ń yàyàkuyà àwòrán re kóòtù káàtì wọ́n mọ́lé ó dá mi lójú wọ́n sì mi gbígbé ní kọlu ní. ààfin Ọ̀yọ́ ààfin Ifẹ̀ ẹ tètè bá wa gbé ìgbésẹ̀. ìyá mú ọjọ́ fi. mò ń lọ akọrin máyégún akéwì odò àti ilétoko mò ń lọ mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé. ọjẹ́rì rẹ àìrètí rẹ. ẹ lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube bọ́tẹ̀ wà níbẹ̀. ká lè mọ̀ jẹ̀gbádùn àwọn ètò àtòrin ewu ìṣẹ̀lẹ̀ lónírúurú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.